ogun abẹ́lé orí kẹrìndínlọ́gbọ̀n. Benjamin Adekunle ń lọ sí Aba, ó fẹ́ gbabẹ̀ lọ́wọ́ Ojukwu. Nígbà tí Benjamin Adekunle rí ohun tó ṣẹlẹ̀ sáwọn ọmọ òun àti báwọn ọmọ Biafra ṣe fẹ́ sọ ara wọn di nǹkan míì sóhun lọ́rùn, kíákíá lòun náà gbéra tó sì sáré yí àwọn ibi táwọn ọ̀tá kọlù po. Ó kó àwọn sọ́jà padà sí kọ́tẹ̀pẹ̀nẹ̀, ó sì ṣètò ìbọn àti ọta lọ́pọ̀lọpọ̀ fún wọn. Ó ní kí wọ́n gbáradì bí eegun àwọn ọmọ Ojukwu bá tún yọ níbikíbi kí wọ́n fìbọn lé wọn wọlé kíá ni. Bẹ́ẹ̀ ló ṣe níbi gbogbo tí àwọn ọmọ Ojukwu ti fẹ́ bá wọlé padà àtàwọn tí wọ́n gba ọ̀nà Onitsha pàápàá. Ó ṣètò àwọn sọ́jà lákọ̀tún fún gbogbo wọn. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì ní ìbọn àtàwọn machine gun lọ́wọ́. Ó wá ní kí àwọn kan wà nínú àwọn sọ́jà yìí tí wọn yóò máa ṣọ́nà. Bí wọ́n bá ti gbọ́ fìrin àwọn ọmọ Ojukwu níbìkan kí wọ́n tètè ránṣẹ́ sóhun lẹ́sẹ̀ kan náà, nítorí àwọn ọmọ Biafra náà kò tún gbọ́dọ̀ lọ mọ́ àwọn lọ́wọ́ mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n gba ibi gbogbo padà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n àwọn ọmọ Ojukwu pàápàá sì ń jó, wọ́n ń yọ̀, wọ́n ń dàwọ́ ìdùnnú lórí àwọn ogun pàjáwìrì tí wọ́n jà káàkiri. Nígbà náà ni inú bí Adekunle yìí, ó wá sọ pé òun kò tiẹ̀ dúró mọ́ kí àwọn kúkú gbéra lẹ́ẹ̀kan náà kí àwọn máa gba ìlú àwọn Ìgbò tó kù lọ. Ó ní láàrin oṣù kan péré lòun fẹ́ kó gìrìgìrì bá wọn kí òun sì gba ẹ̀san ohun táwọn sọ́jà Biafra náà ṣe fáwọn ọmọ òun. Ìlú ńlá kan náà ló súnmọ́ bí tí wọ́n wà nì, ìyẹn náà ni Aba. Lẹ́yìn tí gbogbo wàhálà ti bá Ojukwu àtàwọn ọmọ ẹ̀ lónìṣà, Enugu, Pọ̀tá àtàwọn ìlú míì bẹ́ẹ̀, Aba yìí ni ọ̀pọ̀lọpọ̀ wọn tún farasí jùlọ. Níbẹ̀ ni wọ́n ti ń pàṣẹ ohun gbogbo. Nítorí ẹ̀ náà ni Adekunle ṣe sọ pé ibẹ̀ lòun fẹ́ dojú ìjà kọ báyìí, òun yóò sì gba ìlú náà kíá. Òun ló bá bẹ̀rẹ̀ sí kó àwọn ọmọ ogun ẹ̀ jọ. Ó ní kí wọ́n máa lọ síwájú díẹ̀díẹ̀, kí wọ́n máa rìn gba ìtòsí àwọn ọ̀nà tó yọ sí Aba yìí, kí wọ́n sì máa lé àwọn ọmọ Ojukwu kúrò láwọn ọ̀nà yìí, kó ṣe pé àwọn sọ́jà Nàìjíríà nìkan ni wọn yóò wà níbẹ̀. Bí wọ́n bá sì ti gba gbogbo ọ̀nà náà tán, àwọn yóò máa gba ibẹ̀ wọ ìlú Aba láì ní sí wàhálà kan ṣoṣo. Ó ní àwọn ọmọ ogun 3rd Marine Commando yìí bá bẹ̀rẹ̀ ìrìn wọn. Wọ́n sì ń lọ díẹ̀díẹ̀. Gbogbo abúlé kéékèèké tó bá sì ti wà lọ́nà ni wọ́n ń gbà kúrò lọ́wọ́ àwọn ọmọ Ìgbò yìí. Nítorí bí àwọn bá ti gbọ́rọ̀ wọn ni wọn yóò ti họ. Wọn kò jẹ́ kí wọ́n bá àwọn níbẹ̀. Ṣé àwọn náà mọ̀ pé ìkanra làwọn ọmọ ogun Adekunle fi ń bọ̀? Wọ́n mọ̀ pé ohun tó sì léwu gbáà ní fún wọn láti gbéná wojú ẹkùn. Bí a ti ń yọ́ sọ, bẹ́ẹ̀ náà là ń yọ́ gbọ́. Etí olórí àwọn sọ́jà Biafra náà kò di. Òun náà sì ti gbọ́ pé àwọn Adekunle ti ń bọ̀ wá o. Nígbà tó sì wo àwọn ọmọ ogun ẹ̀ àti irinṣẹ́ tí wọ́n ní, ó mọ̀ pé kò sí bí àwọn ṣe lè kojú àwọn nǹkan burúkú tí Adekunle ń kó bọ̀ yẹn. Àfi bí àwọn bá fẹ́ parun lọ́gán. Òun ló bá sáré kàbàkàbà, ó di ọ̀dọ̀ Ojukwu fúnra ẹ̀. Ó ní kóun lè ṣàlàyé bí nǹkan náà ti rí fún un, kó lè bá àwọn wá ọgbọ́n dá sí i. Ọ̀gágun Madiebo, ìyẹn olórí àwọn sọ́jà Biafra yìí, nígbà náà dé ọ̀dọ̀ Ojukwu lóòótọ́. Ó sì ṣàlàyé fún un pé wàhálà wà o, àwọn ọmọ ogun Adekunle ti ń lọ sí Aba o, wọ́n fẹ́ gba ibẹ̀ o. Ó sì dá òun lójú pé bí wọ́n bá ti gba Aba tán bẹ́ẹ̀ yẹn, Owerri ni wọn yóò tún dojúkọ o. Kò sí bí àwọn sì ti lè ṣe ọ̀rọ̀ náà kó má di wàhálà, àfi táwọn bá tètè kojú wọn kí wọ́n tó wọ̀lú Aba. Ojukwu béèrè pé kí ni ọkùnrin ọ̀gá àwọn sọ́jà yìí rò pé òun lè ṣe. Ìyẹn wá sọ fún un pé kò sí ṣíṣe kò sí àìṣe bí ọ̀rọ̀ ti jẹ́ yìí. Àwọn ọmọ ogun kan tóun Ojukwu náà kó pamọ́ tó máa ń fi wọ́n ja ìjà àbúradì ní kó tètè kó jáde. Ọlọ́run kúkú ṣe, kọ̀mándó lòun náà ń pe orúkọ àwọn ọmọ ogun tiẹ̀ náà. Kó kó wọn jáde kí wọ́n wá bá àwọn kojú 3rd Marine Commando t'Adekunle kó lè bá àwọn lé wọn dànù kíákíá. Ojukwu ní bó bá jẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà rí, òun ò lè pàṣẹ fáwọn kọmándó yẹn o, àfi bí òun Madiebo fúnra ẹ̀ bá lọ. Bó bá sì ṣàlàyé fún olórí wọn, bí olórí wọn bá ti gbà, èyí tó kù kékeré ni. Ó dájú pé wọn yóò bá wọn jagun náà, wọn yóò sì lé àwọn ọmọ Nàìjíríà tí wọ́n bá fẹ́ wọ̀lú Aba dànù, kò sì ní sí wàhálà kankan mọ́. Ẹnu ya ọkùnrin olórí àwọn sọ́jà yìí. Kí ló dé t'Ojukwu lóun kò lè pàṣẹ fún olórí àwọn kọmándó? Ṣé bí òun ò bá lè pàṣẹ fún òun ọmọọṣẹ́ lòun yóò wá pàṣẹ ni?
ohun tó ń ya ọ̀gágun àgbà àwọn Biafra náà lẹ́nu nìyẹn. ṣùgbọ́n lóòótọ́ ni Ojukwu ò lè pàṣẹ fún olórí àwọn ọmọ ogun kọmando yìí nítorí pé òyìnbó ni. Rudolf Steiner lórúkọ ẹ̀, òun sì ni olórí àwọn òyìnbó ajagunta tí Ojukwu gbà nígbà náà pé kí wọ́n wá bá Biafra jagun. níbikíbi tí wọ́n bá ti ń jagun làwọn ń lọ láti jagun ní tiwọn. kò sí èyí tó kàn wọ́n bóyá wọ́n mọ ohun tó fa ìdí ìjà tàbí wọn kò mọ̀. òyìnbó ajagunta làwọn, wọn ò tiẹ̀ fẹ́ mọ̀. àwọn kan ń jagun láti gbowó ní tiwọn ni, kì í ṣe nítorí ohun méjì, owó ogun ni wọ́n fi ń jẹun ni. ohun tó tún lè nítọ̀rọ̀ àwọn òyìnbó ajagunta yìí ni pé àwọn ni wọ́n máa ń pinnu ohun tí wọ́n bá fẹ́ ṣe àti ìgbà tó bá yẹ kí wọ́n jagun. bí ẹni tó gbà wọ́n síṣẹ́ kò bá sì mú dáadáa, kò ní pẹ́ tí wọn yóò fi sọ ara wọn dọ̀gá sí i lọ́rùn. àwọn ni yóò sì máa pàṣẹ ohun tí wọ́n bá fẹ́ fún un. ohun tó ṣẹlẹ̀ láàrin Steiner àti Ojukwu rèé. òyìnbó náà ti di ẹrù jẹ̀jẹ̀ sí Ojukwu fúnra ẹ̀ lọ́rùn. ṣé àwọn òyìnbó ajagunjẹun yìí gbọ́n? bí wọ́n bá fẹ́ lọ sójú ogun kan, ariwo ni wọn yóò máa pa táwọn oníròyìn yóò máa gbé jáde nínú gbogbo ìwé ìròyìn. bí wọ́n bá ti jàjàjagun kan tí wọ́n bá ṣẹ́gun náà, wọn yóò bẹ̀rẹ̀ sí pariwo kiri ni pé àwọn ni àwọn gba Biafra sílẹ̀, àwọn làwọn ran Ojukwu lọ́wọ́. bí bẹ́ẹ̀ kọ́, àwọn ọmọ ogun Nàìjíríà ìbá ti mú un. gbogbo eléyìí tí Ojukwu pàápàá ń gbọ́ yìí kò jẹ́ kó mọ ohun tó lè ṣe fún wọn. lẹ́nu ẹ̀ ni wọ́n sì wà tí wàhálà ọ̀rọ̀ abá yìí fi dé. ọ̀gá àwọn sọ́jà náà lọ bá Steiner ní bùbá ẹ̀. ó fẹ́ ṣàlàyé fún ohun tóun àti Ojukwu jọ sọ. bóyá àwọn yóò rí ọgbọ́n kan dá lóòótọ́ tí àwọn ọmọ Nàìjíríà kò fi ní gba ìlú Abá. ẹnu ya ọ̀gágun Mádìébò yìí nígbà tó débi tí Steiner òyìnbó ológun yìí fi ṣe bùdó ẹ̀. àwọn sọ́jà tí wọ́n ń ṣọ́ òun nìkan tó 100 dáadáa. bẹ́ẹ̀ ni ó kàn wà níbi tó jókòó sí tí wọ́n yí ipò ni. kò sí ẹnìkan tó lè súnmọ́ bí kò bá fẹ́. yóò sì ṣòro kí wọ́n tó yìnbọn pa, àfi tí wọ́n bá lo machine gun tàbí tí wọ́n bá ju bọ́ǹbù látòkè ọ̀run nìkan. ọkùnrin náà ti ṣe gbogbo ètò fúnra ẹ̀. ó ti dáàbò bo ara ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ogun Adékúnlé. ó ní kò sẹ́nìkan tí yóò dé ọ̀dọ̀ òun tí kò ní kọ́kọ́ fara gbọ́ta. kí ọ̀gá àwọn ológun yìí tó dé ọ̀dọ̀ òyìnbó náà ṣá o, Ojukwu fúnra ẹ̀ ti dá ọgbọ́n kan. níṣe ló déédéé kéde lórí rédíò wọn pé òun ti fi okùn kún okùn Steiner òyìnbó ológun. òun ti sọ di colonel, ọ̀gá àwọn sọ́jà. oyè rẹ̀ kò sì kéré mọ́ rárá o. èyí túmọ̀ sí pé gbogbo ológun Biafra tí wọ́n bá pàdé ẹ̀, wọn yóò máa bẹ́rí fún un ni, nítorí àwọn mélòó ni colonel nínú àwọn pàápàá, iye wọn kò tó nǹkan rárá. inú ìdùnnú yìí ni Steiner wà nígbà tí olórí ogun àwọn ọmọ Biafra dé. ti dùnnú ló sì fi gbà á lálejò. ó ní ó mọ̀ ọ́n rìn kó jókòó káwọn máa dáwọ́ oyè òun tuntun. ó ní ọ̀gá ológun náà bá fi ìjókòó sí i. nígbà tó sì yá, tó fa Steiner sẹ́yìn pé kó jẹ́ kí àwọn lọ sọ̀rọ̀. ìdùnnú lọkùnrin òyìnbó náà fi tẹ̀lé. níbẹ̀ ló ti ṣàlàyé fún un pé àwọn ọmọ ogun Nàìjíríà fẹ́ gba Abá o, àfi kó sì kó àwọn ọmọ ogun ẹ̀ jáde kí àwọn lè jọ kojú wọn. Steiner fi ìdùnnú sọ̀rọ̀. ó ní kí ọ̀gá àwọn ológun Biafra náà lọ fi ọkàn ara ẹ̀ balẹ̀. ó ní ogun tóun yóò jà láti fi wẹ oyè tuntun tóun gbà nìyẹn. ó sì di dandan kóun ṣẹ́gun náà kí gbogbo Biafra lè mọ̀ pé oyè tí òun gbà yìí kì í ṣe lásán. oyè àwọn alágbára, oyè àwọn ọ̀gá ológun tí wọ́n mọ̀ nípa ẹ̀ gan-an ni. ó ní òun yóò múra báyìí, àwọn yóò sì ṣètò láti dúró de àwọn ọmọ ogun Adékúnlé, tàbí kí àwọn kúkú lọ kọlù wọn níbi tí wọ́n wà, káwọn sì lé wọn sẹ́yìn pátápátá, kí wọ́n má tiẹ̀ lè lálàá pé àwọn yóò dé ọ̀nà ìlú Abá rárá mọ́. inú ọ̀gágun àwọn Biafra yìí dùn, nítorí lójú ẹsẹ̀ lọkùnrin òyìnbó náà ti ń sọ fáwọn ọmọ ẹ̀ pé kí wọ́n máa múra, ojú ogun yá, tó sì ń sọ pé kí àwọn Biafra náà nìṣó, àwọn yóò bá wọn láìpẹ́ jọjọ. ètò tí òyìnbó náà ṣe ni pé òun yóò pín àwọn ọmọ ogun òun sọ́nà méjì. àwọn kan yóò gba ọ̀nà Ọmánélù lọ, nítorí àwọn ọmọ Adékúnlé kan ti dé apá ibẹ̀ yẹn tí wọ́n sì ń lé àwọn ọmọ Biafra dànù. wọ́n fẹ́ gba ọ̀nà ibẹ̀ já sí tòsí ibi tí wọn yóò ti wọ̀lú tí wọ́n ń lọ. òyìnbó yìí ní apá kan àwọn ọmọ ogun òun yóò lọ síbẹ̀, wọn yóò sì lé àwọn ọmọ ogun náà dànù ní ẹyẹ kò sọ́kà. ó wá ní apá kejì àwọn ọmọ ogun tòun náà yóò gba Ọwásà nítòsí Abá lọ, nítorí àwọn ọmọ ogun Adékúnlé kan náà tún wà lápá ibẹ̀. ó ní bí àwọn bá ti débẹ̀ yẹn làwọn yóò lọ bà bíríìjì Ọwásà yìí jẹ́, yóò sì di ìṣòro fún àwọn ọmọ ogun Nàìjíríà láti lọ síbì kankan mọ́. bí wọn kò bá sì ti ṣọ́ra wọn, níbẹ̀ gan ni iná yóò ti mọ́ wọn.
wọ́n ní ìjà Ọ̀wẹ̀sà yìí kò tiẹ̀ gbọ́dọ̀ pẹ́ kí àwọn kúkú lọ jà á ní ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 1968 yìí ní aago 4 ìrọ̀lẹ́ ni wọ́n ní ogun náà yóò bẹ̀rẹ̀ pẹrẹwu. ohun tó bá ń pẹ́ kì í yá mọ́. Stella òyìnbó ajagunta yìí yan ọkùnrin kan tó ń jẹ́ Taffy Williams. Ó ní òun ni kó kó àwọn ọmọ ogun rẹ̀ gba Ọ̀wẹ̀sà lọ. Àwọn ni kí wọ́n sì dáná ogun yá àwọn ọmọ ogun Nàìjíríà ní ọjọ́ 22 tí wọ́n fẹnu kò sí yìí. Ó ní Williams bá kó àwọn ọmọ ogun rẹ̀ wọ́n sì ti wà ní Ọ̀wẹ̀sà yìí láti bí ọjọ́ 22 oṣù kẹjọ yìí. Ṣùgbọ́n ọjọ́ 22 ni wọ́n fi ọjọ́ ìjà wọn sí gan-an. Ara olórí àwọn sọ́jà Biafra kò balẹ̀ ní tiẹ̀. Ó ní nígbà táwọn èèyàn náà ti débi tí wọ́n ti fẹ́ jà kí ni wọ́n tún ń dúró wò kí wọ́n tètè kọlu àwọn ọ̀tá ìyẹn àwọn sọ́jà Adékúnlé tí àwọn náà ti wà níbẹ̀ láti bí ọjọ́ mélòó kan kí wọ́n lé wọn kíá. Ṣùgbọ́n Williams ní kí ọ̀gágun àgbà náà fọkàn balẹ̀. Ó ní bí àwọn bá ti bẹ̀rẹ̀ ìjà kò sẹ́nìkan tí yóò lè dárélùwé dúró bó bá ti ń lọ mọ́. Ṣùgbọ́n ohun tí wọ́n ti rò tó ti gún régé èyí tí wọn ò rò ló bà kíní ọ̀hún jẹ́ o. Ó sì bá a jẹ́ mọ́ wọn lọ́wọ́ kanlẹ̀ ni. Ṣèbí ọjọ́ 22 làwọn ti múra pé àwọn yóò bẹ̀rẹ̀ ogun tiwọn. Wọ́n ní láago 4 ìrọ̀lẹ́ làwọn yóò bẹ̀rẹ̀. Ṣùgbọ́n nígbà tó di déédéé agogo 12 ọ̀sán ọjọ́ náà gan-an àwọn ọmọ ogun Adékúnlé bẹ̀rẹ̀ ogun tiwọn. Wọ́n sì ń rọ̀jò ìbọn. Wọ́n ń dáná ìbọn. Bẹ́ẹ̀ ni machine gun ń ké. Wọ́n ń lọ sórí bíríìjì Ọ̀wẹ̀sà. Wọ́n fẹ́ bá orí bíríìjì náà kọjá sọ́nà àbátàrà ni. Ṣé ohun táwọn ọmọ ogun Stena wá ṣe ni láti bà bíríìjì náà jẹ́ kí wọ́n sì lé àwọn ọmọ ogun Nàìjíríà tó bá wà nítòsí dànù. Ṣùgbọ́n ní báyìí àwọn ọmọ ogun Nàìjíríà ti gbéra. Wọ́n dorí kọ ọ̀nà bíríìjì náà. Wọ́n ń dáná ìbọn bolẹ̀ bí wọ́n ti ń lọ. Ìbọn ń ró lákọlákọ. Machine gun pàápàá ń ké bí àrìrà. Ogun fẹjú lọ́sàn-án gangan. Àwọn ọmọ ogun Ojukwu fúnra wọn ìyẹn àwọn sọ́jà Biafra tí wọ́n ti wà níbẹ̀ bẹ̀rẹ̀ ìjà. Wọ́n kojú àwọn ọmọ ogun Nàìjíríà bó tiẹ̀ jẹ́ pé apá wọn kò ká wọn. Níbẹ̀ ni wọ́n ti ń retí àwọn ọmọ ogun Stena. Wọ́n ń retí òyìnbó tí wọ́n ń retí kí Williams tó ṣáájú àwọn ọmọ ogun náà tó wà nítòsí níbi máìlì kan péré sí wọn kó tètè ṣínà ìbọn bolẹ̀ kó dáhùn kó sì máa sáré bọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ kí wọ́n sì lé àwọn ọmọ Nàìjíríà náà lọ kíá. Ṣùgbọ́n Williams kò kó àwọn ọmọ ogun ẹ̀ wá bẹ́ẹ̀ ni kò pàṣẹ fún wọn. Kàkà bẹ́ẹ̀ wọ́n jókòó wọ́n ń ṣeré wọ́n sì ń tayò wọ́n láwọn ń dúró de kinní kan. Ǹjẹ́ kí ni wọ́n ń dúró de? Wọ́n ní àwọn ń dúró de kí aago 4 lù ní nítorí àṣẹ Stena pa fáwọn ni pé aago 4 ni káwọn tó bẹ̀rẹ̀ ogun. Bí aago 4 ò bá sì lù kí àwọn má bẹ̀rẹ̀ sí yìnbọn. Àti pé bí aago 4 náà bá lù pàápàá ó ní ohun táwọn yóò tún máa retí kí àwọn tó bọ́ sójú ogun gan. Kí ni wọ́n yóò tún wá máa retí? Williams ní àṣẹ tí ọ̀gá àwọn ìyẹn òyìnbó Stena pa fáwọn ni pé ní aago 4 táwọn bá fẹ́ jà yìí àwọn yóò ti rí i pé àwọn ọmọ ogun Biafra fúnra wọn tí wọ́n jẹ́ ọmọ ogun ilẹ̀ ti lọ sẹ́nu bíríìjì Ọ̀wẹ̀sà wọ́n sì ti lé àwọn ọmọ ogun Nàìjíríà kúrò. Nígbà náà ni àwọn yóò ṣẹ̀ṣẹ̀ wá débẹ̀ láti bà bíríìjì náà jẹ́ tí àwọn yóò sì wá bẹ̀rẹ̀ ogun jíjà láti ibẹ̀ tí àwọn yóò sì wá lé àwọn ọmọ ogun Nàìjíríà náà lọ. Ìyẹn ni pé ohun méjì tí àwọn ọmọ ogun òyìnbó yìí ń retí nìyẹn. Àwọn kọmando ti Stena jẹ́ olórí wọn ń retí kí aago 4 lù. Wọ́n sì tún ń retí kí àwọn ọmọ Biafra ti kọ́kọ́ jagun lórí bíríìjì náà kí wọ́n sì ti lé àwọn ọmọ Nàìjíríà jìnnà. Lẹ́yìn náà làwọn yóò tó bẹ̀rẹ̀ ogun tiwọn. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí àwọn fi dúró yìí àwọn ọmọ ogun Adékúnlé ń jà bí àrìrà lọ ni o. Wọ́n ń fojú ọwọ́ jà wọ́n ń fẹ̀yìn jà kò sí sọ́mọ Biafra kan tó lè dúró kálukú wọn ń sá kíjokíjo ni. Aṣáájú àwọn ọmọ ogun Biafra níbi bíríìjì Ọ̀wẹ̀sà yìí ọ̀gágun ẹsẹ̀ gbìyànjú títí ó sáré sọ́tún ó sáré sósì òun wá bí òun yóò ti rí àwọn ọmọ ogun kí wọ́n tiẹ̀ wá bá òun jagun díẹ̀ kí àwọn lè jọ lé àwọn ọmọ Nàìjíríà yìí sẹ́yìn. Ṣùgbọ́n kò rí ọmọ ogun kankan ṣàjọ. Àwọn ọmọ ogun òyìnbó kò sì dáhùn. Nígbà tọ́rọ̀ náà sì sú àwọn ọmọ ogun Biafra yìí kálukú fẹsẹ̀ fẹ́. Àwọn tí kò tí ì kú rìn jìnnà síbi tí wọ́n ti ń jó hìhìhì wọ́n sá lọ fún ikú òjijì kò sí ẹni tó fẹ́ dúró gba ọ̀tá gbígbóná sára. Bí àwọn ti ń sá lọ́nà bẹ́ẹ̀ làwọn ọmọ ogun Nàìjíríà ń tọ̀ wọ́n lẹ́yìn. Wọ́n lé wọn títí tí wọ́n fi kọjá bíríìjì Ọ̀wẹ̀sà tí gbogbo àwọn ọmọ ogun Adékúnlé sì kọjá pátápátá láì kù ẹnìkan nínú wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ń pariwo pé abá làwọn ń lọ o abá làwọn ń lọ o. Kí lóyìnbó Stena wá ṣe o? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tún pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí
pẹ̀lú àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.